fẹ́ bá sọ̀rọ̀ lórí kútùbà ẹlẹ́ẹ̀kejì àwa mùsùlùmí ò fẹ́ bá sọ̀rọ̀ ẹ̀sà àtàwọn bẹ́ẹ̀nu mọ́sáàsì náà gbogbo ẹni tí bá ń wò wá ká sì jọmọ ọmọ bíbí Ògbómọ̀ṣọ́ káì ṣe ọmọ àlè Ògbómọ̀ṣọ́ ká sì ń wá lọ síwájú fún ìlú Ògbómọ̀ṣọ́ àwa ni mo fẹ́ bá sọ̀rọ̀ mo fẹ́ sọ̀rọ̀ lórí ọba wa Gandhi Orúmagẹ́gẹ́ kẹta Afọlábí mo fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀ àwọn tá a bá rí bí nǹkan ṣe ń lọ a rí pé bàbá yìí Ọlọ́run fi ṣàánú wa l'Ógbómọ̀ṣọ́ ní o má fi etí burúkú gbọ́n tí mò ń sọ o tọ́rẹ́ lómi máa gbáyàn sódì Ọlọ́run fi bàbá yẹn ó fi ṣàánú wa nílùú Ògbómọ̀ṣọ́ ilé o ẹ wo ìrìn àjò tí ń rìn lọ s'Àbújá ẹgbọ́n gbogbo ẹgbọ́n tí president sọ ẹgbọ́n tí bàbá sọ ẹgbọ́n gbogbo tí a béèrè fún lùí ní ìka dáadáa Ọlọ́run yóò sojú wa o a ní ọba dáadáa ló kọ́ sọjọ́ ma ọgbà ẹ̀tẹ́ bá ń dìtẹ̀ lọ kó bí ọ̀tẹ́ o má jẹ́ gbà tó orí rẹ̀ bá dé òní jẹ́ mẹ́rin òdodo ló gbọ́ wọn Islam ò sì ní a máa dìdí ọba ìjọba ò sì ní Islam kọ́ sí nìyà fi ìjọba ẹni ó bá wọlọ́ ní ìṣẹ́ lọ́ba wọn ọba àjẹ́ mùsùlùmí ọba àmọ́sẹ̀ mùsùlùmí sọ́ba sáyìí ká sì gbà fọ́lọ̀ ní kíni òǹdè sí ni o àdúrà ní ẹjá máa fi ràn báyìí lọ́wọ́ ìlú wa yìí Ọlọ́run ojú ó dá o ẹ sàbíjọ máa ó bá sì di ayọ́jà fáwọn náà mbẹ ẹ kó ń bí ọ̀tẹ́ o àwa mùsùlùmí mọ̀ ń sọ yẹn o àwa là ń fún wọn ní pọ́blẹ́mù o àwa mùsùlùmí là ń da ọba ńlá o àwa là ń da wọn láàmú ẹ̀jẹ̀ àjọ fọwọ́sowọ́pọ̀ báyìí fọmọ bí yóò gbọ́ sókè bá sọ máa lè ká fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú bàbá wọn kò kú ní ọmọ kírun lẹ́yìn tí ó ti ẹ̀ṣẹ́ ṣe ni ó dà kó ṣe mùsùlùmí lójọba wọn ni lónìí o ẹ gbọ́dọ̀ dé mọ́sáàsì o àhà nígbà o ẹ gbọ́dọ̀ lọ kírun ojúmọ́ mọ́sáàsì lónìí o ìyún náà nígbà ó di sọ́ọ̀bù pẹ̀lú ìsìlámù wa a sì padà ní irọ́ ìsìlámù kọ irọ́ kẹfà tí ó kẹ parọ́ máa ń yàn tí ó ṣe kẹ máa sọ bó ṣe tẹ́yìn náà sí mòdodo wà náà jẹ́ abẹ́rù Ọlọ́run nǹkan tó á pàdé Ọlọ́run wa nítorí kó o lè rọ́nà lọ ó sì gbé irọ́ kalẹ̀ àwọn tó jẹ́ pé irọ́ ti ń bẹnu ẹ̀jẹ̀ tiwọn náà tẹ́lẹ̀ àwọn náà gbàrọ́ wọn lẹni tá ń parọ́ fún Obama ẹni tí ń parọ́ mọ̀ lọ́kàn ara rẹ̀ o ẹni tí ń pa irọ́ ó mà pẹ̀rọ lòun pa òun táwọn èèyàn jẹ ni nítorí ẹbí afọwọ́sowọ́pọ̀ pẹ̀lú ọba tá a ní yìí gbogbo tá a ní ìdí èèyàn máa fi ń ṣẹ̀mú gbàgbọ́ láyé ẹ̀yà bẹ́ẹ̀ fún ìlú wa wọ́n wá sọ wípé ẹ àlọ́ yẹ́mi bàbá yìí ó gùn wọ́n wá ní the largest city in gbogbo Nàìjíríà láti nǹkan bí early 80s 50s ìwọ náà lọ gọ́ọ̀gù rẹ̀ bó ti rí mi tàbá mú Lagos tán tàbá mú Ìbàdàn àmú Lagos àmú Kánò Ògbómọ̀ṣọ́ tó tún tóbi jù ní Nàìjíríà kí wá láwọn tá a ní àní gẹ̀gẹ̀ ojú kan náà láwà ìdí òsì ajú òwú olójú kan náà ọ̀tẹ́ mẹ́mẹ́ túláàsì ní kéèyàn fẹ́ràn rẹ̀ bọ́ bá ti rẹ́ nìkan tí ń sọ pé ìlú rẹ̀ àwọn fẹ́ bàjẹ́ àwọn ọ̀dàrú ìjọba lè gbà káwọn para àwọn ọlọ́pẹ̀ sọmọ ìlú òdodo lẹ́gbọ́n ọmọ ìlú kan tó yí àti tí òní máa sọ pé kí lù òru bí ó bá lè dogun kó dogun bábà máa para wa lọ ẹ̀ẹ́dẹ́gbẹ́ bá ti para yí ọ̀sà lọ ọlọ́run jẹ̀má bí ẹ bá para yí tẹ́lẹ̀ àwọn afẹ́yẹ́ rẹ̀ lókèrè àsórí àfihàn yóò pè báyìí wọ́n sì kú ọwọ́ òdodo mo bá wá sọ wọ́n sì kú ọwọ́ Ògbómọ̀ṣọ́ nọ́mbà 4 tó tóbi jù ní gbogbo Nàìjíríà kí la wá ní ọ̀dẹ̀ olíbíà nìkan bẹ́ẹ̀ bá rẹ̀ ni ó fẹ́ ga ẹwà bẹ́ẹ̀ ti gbèsù wú bẹ́ẹ̀ bá rí pa nínú kẹ́ sàárẹ̀ sí Ọlọ́run bí ogun alẹ́ rẹ̀ wọ́n ní àbọ̀ ọ̀rọ̀ tó fọmọdú àbí Ògbómọ̀ṣọ́ yìí ní tọwọ́ tẹ́lẹ̀ bàjẹ́ gbogbo ẹni tí bá sì ń wá ìṣubú ìlú yìí Ọlọ́run ó fi ṣubú ẹ bá ń sàmì dára jẹ́ ọmọ àlè ní onísàmì gbogbo ẹni tí bá ń wá ìṣubú ìlú yìí Ọlọ́run ó fi ṣubú
gbogbo ẹtí máa ń wọ́ lọ sí ìṣubú Ògbómọ̀ṣọ́ yìí látọ́jà pọ̀ ẹ̀ ọlọ́run gbé ìṣubú ìṣubú yóò sì ní pẹ́ ọmọ àlú yìí ni wá ní wọn kò yí wá sọdẹ ní ká tó ṣe láta yìí níbo mi ta lọ wò rí visa Amẹ́ríkà ní ṣe bọ́ọ̀lù Amẹ́ríkà wò rí ti Germany ebi wọn lọ Germany Ògbómọ̀ṣọ́ mú wa ọlọ́run yóò dáa fún mi mbẹ yóò dáa fẹ́ ní kọ̀ọ̀kan wa náà ọlọ́run gbàdúrà gbogbo wa o ẹ̀jẹ̀ ajẹ́wọ́ ń bí ọ̀tẹ́ ẹkún bàbá yìí lọ́wọ́ pẹ̀lú àdúrà ẹ máa ṣàdúrà fún wa ẹ sì máa ṣàdúrà fún ìlú wa kọ́lọ́run kó gbé àga kó gbé ìlú wa ga kó má jẹ́ ká rógun ká má rọ́ tẹ̀ ọlọ́run kó ṣàánú gbogbo wa ẹ tẹ́wọ́ ká ṣàdúrà. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وشتت شمل أعداء المسلمين وانصر عبادك المسلمين وانصر عبادك المؤمنين وانصر عبادك المجاهدين في